Ìbà, ìbà, ìbà Olódùmarè, àkọ́dá ayé, àṣẹ̀dá ọ̀run, láàlú ògiri òkò, onílé oríta, olómílé fẹ̀jẹ̀wẹ̀, ọ̀làṣọ ńlẹ̀ fi mọ̀kímọ̀ bora bí aṣọ. Dákun má ṣe mí o, ibi ọtí ń bọ̀ náà ni ó máa lọ. Ìbà ilẹ̀ ọ̀gẹ́rẹ́ afọkọ́yẹrí, alápòrè tọmọ aráyé ń pè lálápòkà. Dákun mọ́kànjú gbé mi mì tayatọmọ bíi kàlòkàlò. Bẹ́ẹ̀ náà ni ọ̀ní kánjú gbẹ̀yìn olólùfẹ́ mi àdìtú ọ̀rọ̀ Olódùmarè mi bíi kàlòkàlò. Ìbà nọ́mbà 1 nílùú Ìpókíà, kábíyèsí His Royal Majesty ọba Yíṣà Ìṣọ̀lá Ọláníyàn ọkọlà àpọ̀ba aládé o onípòkíà of Ìpókíàs ọba ìlú fẹ́mi lóyè oríjàjò ògùn. Lóòótọ́ ni bàbá ṣọ́ra wọn dàkìtàn tí wọ́n dalẹ̀ sí lójoojúmọ́ tí èyí sì fi ṣèbínú rárá, bóyá nítorí ohun tó fẹ́ mú jáde níbi tó wà ni àbí kí nǹkan má bàa bàjẹ́. Èmi ò mọ̀ ó, àmọ́ Olódùmarè ọba àtẹnitọ́ ṣọ́ra ìdàkìtàn ńlọ́mọ̀. Àgbà báyìí náà ni wọ́n sì pè láàtàn, èyàn nílẹ̀ Yorùbá kárọ̀ àjíbí, èyàn àgbà tí wọ́n bá fẹ̀gbin lọ tí ò sì fi ṣèbínú. Ọ̀gangan ni wọ́n ń pè lágbà ni wọ́n sì pè láàtàn. Gẹ́gẹ́ bẹ́mi àdìtú ọ̀rọ̀ Olódùmarè ti ṣe nígbà ìmọ̀, ẹ wá jẹ́ n sọ fún yín. Ẹni tó bá sì lè ṣara rẹ̀ dàkìtàn ngan lẹni tó lè darí ìlú. Ọba tó nígbàgbọ́ nínú orí. Orí tó jà tó joògùn. Mo ṣèbà yín o kábíyèsí, mo forí balẹ̀ forí adé, ẹ̀mí ọ̀jẹ́ bá wọn rórí adé fín, àrọ́bàfín báyìí náà ń lọ bá ń pa. Ìbà gbogbo olóyè ìlú Ìpókíà pátápátá, àwọn àgbà nígi kan kì í dágbó ṣe. Mo rí ọ̀pọ̀ ohun tí ọ̀pọ̀ ò rí láàrin ọba Dr. Yíṣà Ọláníyàn àti àwọn olóyè ìlú Ìpókíà. Bẹ́ẹ̀ bá fẹ́ na ọ̀rọ̀ mi ní bẹ́ẹ̀nbẹ́ tàbí kí n yànnàná rẹ̀ fáyé gbọ́, ẹ bá dákun kẹ́ ẹ tẹ̀ sínú comment section, wọ́n sì sọ́ dodidi ètò. Ìbáṣepọ̀ àti ohun ìmúyẹ́ láàrin ọba Dr. Olúṣọlá Ọláníyàn àti àwọn olóyè láàfin Ìpókíà Kingdom. Mọ́júbà ẹ̀yin olóyè tẹ́ ẹ bínú, tẹ́ ẹ sì gbéléjú pé inú ń bí yín, tẹ́ ẹ fẹ̀hónú yín hàn lọ́jọ́ tèmi àdìtú ọ̀rọ̀ Olódùmarè wá ṣààfin Ìpókíà fún àtúnṣe àti kálàáfíà ó lè jọba pẹ̀lú àforíjìn. Lóòótọ́ abiyamọ ni gbogbo yín pátápátá, abiyamọ tí ò fi tadìẹ tó dà mí lóògùn nù ṣe àti fọ́ lẹ́yìn ọ̀sí lọ́kàn yín rárá. Ẹ ò ní bá wọn fojú sunkún ọmọ láyé. Ìran ńlá ní tojú ìyá ẹ kó, ìran kan ní tojú ìyá ẹ wẹ̀wù ẹ̀jẹ̀. Ọmọ yín ò ní tojú yín relédè yín o, ẹ sì ní bá wọn mọ bòjì ọmọ. Ṣẹ́kítìrì ẹ kú àìbínú. Gbogbo ọ̀dọ́ ìlú Ìpókíà pátápátá ẹ kú sùúrù. Wọn ò wá ní ṣe kí n má fi ti mídíà tìmù bàbá ṣe. Gbogbo mídíà tìmù His Royal Majesty ọba Dr. Olúṣọlá Ọláníyàn onípòkíà ti Ìpókíà Kingdom àti ní gbogbo Ìpókíà pátápátá fàbàdà. Wọn ò ní ṣe kí n má fi ti yín ṣe o. Mo kí yín ẹ kú ilé. Sọ̀rọ̀sọ̀rọ̀ pọ̀ nílùú Ìpókíà, bẹ́ẹ̀ náà ni àwọn olórin lọ́kan ọ̀jọ̀kan, DJ, MC, àwọn Masters of Ceremonies ni mò ń bá wí hùn, aláwúrèbe àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Ẹni abábálábà náà là ń pè ní bàbá o. Mọ́júbà gbogbo yín pátápátá o. Ẹ sì kú ilé lẹ́ẹ̀kan sí i. Ẹ dákun ẹ má wàá jẹ́ n pàdánù káàbọ̀. Bínú yín bá dùn sí mi, ẹ bá ń tẹ̀ sí comment section. Kí wàá gbọ́ lẹ́tọ̀ ètò bàbá ètò bàbá tí mo bá lábàánú Top Radio. Bẹ́ẹ̀ bá rójú wọn sùmẹ̀sùmẹ̀ tí wọ́n sì jẹ́ tù bí ẹni tí ò lè jẹ́ kankan tán. Irọ́ ni o, irọ́ funfun báláwo ni. Ọ̀rọ̀ ń bẹ lẹ́nu bàbá, ìdènà tó Lódùmarè ọba fi fún wọn lóko látara rẹ̀. Ọlá ọ̀rọ̀, ọlá Ọlọ́run. Nítorí Elédùà ní ọ̀rọ̀, àwọn wá ń jẹ́ ọlá Elédùà. Mọ́júbà Olúgbadé ọlá ọ̀rọ̀, ọmọ wọn nílùú Ìrókò, àwọn oníkọ́nù, àwọn afẹsẹ̀wú gbòǹgbò ọ̀nà.
gbogbo onígbàgbọ́ àti mùsùlùmí ìpókíadà àlàáfíà fún yín o. mo ṣàṣàlámà lẹ́kùn mọ́ kankan kí n tó wọlé o. gbogbo oníṣẹ̀ṣe ìlú ìpókíà onífá o, aláwo, ọlọ́runmìlà bàbá àgbàmìrègún, ọlọ́ṣun, awẹ́dẹ́wẹ̀rìṣà, ẹ̀yin yèyé, ẹ̀yin ìyá mi tí ń bọ́ mọ́ ṣòro níbi tó ti ga. gbogbo ẹ̀yin olóríṣà ìlú ìpókíà pátápátá, ẹ̀yin tẹ́ ń bẹ nídìí ìlú ọba, ẹ kú fífa ìmí àdìtú ọ̀rọ̀ Olódùmarè mọ́ra o. gbogbo ọmọ bíbí ìlú ìpókíà, àlàáfíà lèmi àdìtú ọ̀rọ̀ Olódùmarè bá wá sílùú ìpókíà o. ẹ dákun mọ kànkùn, ẹ ṣí fún mi, mo fẹ́ sọ ẹ̀jẹ̀ ìrọ̀rọ̀ sọ. ẹ̀jẹ̀ ńlanu kọ́rọ̀ ó sì jáde, ọ̀rọ̀ tùnú, ayọ̀, oríire, àlàáfíà tí kò rí wọ̀lú. oníṣẹ́ ọwọ́ ẹ kú lé o, oníṣòwò ọdẹ ọdún bí, gbogbo ẹ̀yin oníṣẹ́ ìjọba ẹlẹ́mbẹ̀ún o, ẹ̀yin ìyá mi lọ́jà pátápátá, àpamọ́wọ́ owó àtàjèrè ọjà. wọ́n ní wọ́n mọ yànnàná àwọn ohun pàtàkì nípa ìpókíà kingdom, ìlú àtijọ́, ìlú táwọn baba ńlá baba wa tẹ̀dó, ìlú táwọn ancestors ibẹ̀ sì ń gbéra bí ajá fọ́. irú ìlú wo gan ni ìpókíà nílẹ̀ Yorùbá? àwọn wo gan lọ́tẹ̀bẹ̀dó? àwọn ìyàwó ní ń gbé nílùú ìpókíà? báwo gan ni wọ́n ṣe tẹ̀lúdó? nígbà wo gan ni ìpókíà ti ń jẹ́ ìlú? kí ló mú kíndọ̀mù wá? ìdojúkọ wo gan làwọn ọba ìpókíà máa ń dojúkọ tí wọ́n sì fi ṣe ṣonú ẹ̀kú? ta gan ló yẹ lọ́ba lórí ìlú ìpókíà? ta ló yẹ lóyè? irú ọba wo gan lọ́ba wọn ní ìpókíà kingdom? èmi ọkùnrin mẹ́ta o, ẹyẹ méjì tí ò gbọdọ̀ bá wọn jáṣà láyéláyé fábàdà. àdìtú ọ̀rọ̀ Olódùmarè ń bẹ, èṣù ọláàlú náà sì wà, àwọn àgbà náà sì ń bẹ lẹ́yìn mi. mo sì júbẹ̀ yín obìnrin ayé, abiyamọ ayé o, àtàyìn abiyamọ ọ̀run, mo dúpẹ́ pé ẹ padà lẹ́yìn mi. mo ń bọ̀, wọn ì tí ì dé, mo fètò yìí kankun ni. ọyẹ ṣílẹ̀kùnlẹ̀ fún mi gbogbo ọmọ bíbí ìpókíà pátápátá. mo wá ń lọ báyìí, mò ń padà bọ̀, nítorí bí wọn ò bá rí ilé aya mi ó ṣọ̀rọ̀, orogún ilé ó sì gbára ta. ẹni bá wá ní kí n lọ kí n má bọ̀, onítọ̀hún ó ti ṣán lọ bí ẹyẹ kí n tó padà dé. wọn wá dé, wọn ò ní dé bónítọ̀hún láṣẹ Èdùmàrè. ojú tẹ́yin olólùfẹ́ mi fi ń wò mí o, ojú yín ò ní relédè yín o. àwọn dókítà ò ní ṣèbú ọ̀ràn lórí ojú yín. bí dókítà ó bá ṣèbú ọ̀ràn lórí ojú èèyàn, wọ́n mọ̀ dákọ̀ kátàráìtì, glaucoma àtàwọn nǹkan bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. àwọn èdè téèyàn ò gbọ́ ni wọ́n fi máa sọ̀rọ̀. kò ní ṣẹlẹ̀ sí mi, kò ní ṣẹlẹ̀ sẹ́yìn olólùfẹ́ mi àdìtú ọ̀rọ̀. etí yín tẹ́ ẹ sì fi ń gbọ́ mi, etí yín ò ní fàya pẹrẹgẹdẹ bí ọwọ́ aṣọ. èmi ni wọ́n mọ̀ wá, ẹ̀yin náà ni wọ́n sì máa bá. inú ilé tẹ́ ẹ ti ń gbọ́ mi, ọ̀dẹ yín ò ní ńlá náà. balẹ̀lẹ̀ yìí ò ní bá wọn kú bá já ṣe kú tó ń tògbóró. ìyálélé yìí ò sì ní bá wọn wọlé bágùn tán ṣe wọlé tó ń ti bọ̀lọ̀bọ̀lọ̀ lọ́rùn. mọ́ kí yí o, ẹ kò bélédùn wá ti pé ó rí. I, a cinematographer, I direct, I shoot, I edit. Follow me on all social medias such as Facebook, Instagram, Twitter, Snapchat, TikTok and WhatsApp for any further inquiries about my work. Thank you.